ọyẹ wọn pè yín láfa kẹfọ ọbọjú. Wàláì. Nítorí ìbínú orí torí kéta ẹ sì di gèfèrí ẹ sì di gèfèrí lọ ẹ sì mà sẹwàá kú gèfèrí ni sẹwàá rò pé ìtẹ̀ ń ṣe wọn díṣẹ́ Ọlọ́run lọ́wọ́ abàdà. dákun àyè yìí kéèyàn má rí lórí Ọlọ́run kó má rí lórí ààrẹ kó wá rí tírẹ́tìn. bọ́lá bọ́bá àgbàtí tó bá da alákẹ́ ṣíṣe sí Ádámù kò dí ó dí Wàláì. kò sì lè da alákẹ́. ẹ wá múra lérí kankan níbi kíni dákun lérí kíni sí ìsìláàmù náà ni ẹ wá ń kó rọjò ìsìnlẹ̀ mi sì bẹ̀rẹ̀ wọn fún yín ni o kọ́ sàmánà yín ìdí kọ́ mi wáyé náà wòlá ayé alamu wà láì bẹ̀rẹ̀ wọn fún yín ni. díkò mi fàyín náà ń láyà ìlàmú. náà mo wà yín bẹ̀rẹ̀ wọn fún yín mo bá yín jẹ́ fílẹ̀. ẹgbẹ́ ẹnìkan bí wípé àbá mufti wàhálà yìí ti wá pọ̀ báyìí mo ní wàhálà pọ̀ níbi mo ti wà ní bá a ṣe máa ṣe nu wàhálà afẹ́ràn ìjàmbá pọ̀ díẹ̀ ẹ bá yá yọ padà yóò tutù bí náà bá ní tí ó jẹ mọ́ yọ mọ́ á jẹ rẹ̀. Lárúkà kò ló bá dọ̀ ha ìlàmùtẹ́ jíde máa dákòló. wọ́n sọ wọ́n yẹ kó ṣe ọ́ lè mọ̀ ìtara ẹ̀ kí n ti máa rógun káwọn wá dúró pé àníbo wọ́n lé àwọn arógun ta mọ́ àwọn ganan wọ́n wá yọ àké wọ́n yọ ọkọ wọ́n yá dà mọ́. Lárúkà kò ló bá dọ̀ ha ìlàmùtẹ́ jíde máa dákòló. wọ́n fi lárí di àyà tún. Lílmùkìní ìyá fúnṣì kún. àbàlá tó ṣe rò. wọ́n àti ti wà ńlẹ̀ adúrú ogun tí ṣe Ádámù rí láyé yìí ogun atóbájẹ lásọ ni àbáwọn ogun míì adúrú ogun tí wọ́n rí láyé òun tí nǹkan kan ò ṣe wọ́n tí ò gbé wọn lọ ó tó wà sí fún wa yí pé ọba tó bá àwọn ṣẹ́gun jọ́nà òkú o. lẹ́yìn tó ń fẹ́ dìde ogun lónìí bóun náà ṣe ṣẹ́gun tíjọ́ òun bẹ́ẹ̀ lọ́wọ́ yìí lọ́sẹ̀ tí wà náà. Àná kọ́ mi ìtajà mọ̀ o. gbogbo eléyìí mú dẹ́. Láwo bá dé bèjàmọ̀ yé kò ló jámọ̀ yé mọ̀ ànásó kò ló jámọ̀ yé mọ̀ ànásó. Bílá ìsúná lábì máa lè wà máa ṣe bẹ́ẹ̀. كل ما رام سلنا حسبنا الله والنبي حسبنا الله والنبي. àbá wa yá yìí gbígbọ́ àbá yìí káàgà tẹ́ bá ní great man. Adam al-Ilul. Inna qawmi tajamahu wa bi qatli tahaddasu. Láwù bá lè bí jámọ́ kò ló jámọ́ mọ́ ànásọ́ kò ló jámọ́ mọ́ ànásọ́. ó ní nàkó mi tájà ọ́ láwọn ìjọ mi wọ́n kó jọ súrúsúrú. wọ́n bí kọ́tìlì tàhádàsó. ọlọ́wọ́ àti ẹ̀kọ́ jọ wọ̀nyí kí wọ́n sọ̀rọ̀ délé rí. báwo láti wá sọ̀rọ̀ òkìkí báyìí. o ní sẹ́mọ̀ o. àtọ̀sán àtọ̀sán àtàlẹ̀ tàhádàsó. àánú ọmọ àti ní pé sẹ́ẹ̀ni tẹ́ ẹ fẹ́ ràn ní. láwọn bá lè bèjàwó kò ló jáwó mọ́ ànásó kò ló jáwó mọ́ ànásó. ó ní tí wọ́n sọ̀rọ̀ lé lérí náà nù. báwo ni àti àti tàhádàsó ọ̀nà wo náà tún wá gbà lórí rẹ̀. nánú bí láyé ìṣúná tàbí máa lè wà máa ṣe bẹ́ẹ̀ kó ló máa rọ́ màṣúlànà àṣìbùnà ńlá òwà nàbí àṣìbùnà ńlá òwà nàbí. ó ní tàhádàsó tí wọ́n sọ̀rọ̀ lé lérí náà nù.
sẹ́yìn àmọ́ ọlọ́run kó tún bẹ̀rù. Kullu jawahi mu'annasun. Kéèyàn ọlọ́run kẹ́rù tún máa bá. Kọ̀ wá jẹ́ ẹlòmíì tọrọ òye á ní ológun pípọ̀ mọ́lẹ̀ à nígbà òpólógùn ni wọ́n náà. Ló fi ọgbẹ́ mi rí bí ìwọ èmi ò rí bí ìwọ yẹn èésùn lóru. Ale bejawe kullu jawahi mu'annasun. Kullu jawahi mu'annasun. Kullu jawahi mu'annasun. Gbogbo ìkọjá ohun tábó ní ìrìnjánu dànù yín. Kana billahi sunna. Pẹ̀lú ọlọ́run èyí tá ń lò yìí. Billahi sunna. Dama billahi sunna. Onígbàgbé lè tá ń lò yìí tọ́nà ń ṣe wá yìí tẹ̀sí tí ì rí nǹkan kan. Lábì máa lè wà máa ṣe bẹ́ẹ̀. Agbára tọ́lọ́run ní àṣírí ọlọ́run ní dún bẹ́ẹ̀. Wàláhì ọlọ́run ní dún bẹ́ẹ̀. Wàláhì ọlọ́run ní dún bẹ́ẹ̀. Lẹ́yìn ọlọ́run náà ló tún bá ń bẹ̀. Kullu ma rama sulana hasibuna Allahu wa nabi. Hasibuna Allahu wa nabi. Hasibuna Allahu wa nabi. Hasibuna Allahu wa nabi. Ètò tí lójú jòlè lọ ń bẹ. Ẹlẹ́kẹ̀wù àlùkùránì ń bẹ lórí yín. Àdìsí ń bẹ lórí yín. Kùránì ń bẹ lórí yín. Ẹni gbogbo kan ń bẹ lórí yín. Ẹ̀sìn lẹ́ẹ̀rí náà wá rí. Èèyàn wá jáde wá pèrè lólóòsà ó lóun rí. Sí ọ̀yin. Antum tatluna al-kitaba fala taqilun. Atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba fala taqilun. Ọ̀yẹ̀ wọ́n pè yín láfa kẹfọ́ bojú. Wàláì. Nítorí ìbínú orí torí kéta ẹ̀sìn di gèfèrí lọ ẹ̀sìn mà sẹ́wàá kú gèfèrí ni sẹ́wàá rò pé ìtẹ́ ń ṣe wọ́n díṣẹ́ ọlọ́run lọ́wọ́ Abada. dákun àyè yìí kéèyàn má rí lórí ọlọ́run kó má rí lórí ààrẹ kó wá rí tírẹ́tìn. bọ́lá bá gbàtí tó bá dá alákẹ́ ṣíṣe sí àdàmú kò dí ó dí. Wàláì. Kò sì lè dá alákẹ́. ẹ wá múra lérí kankan níbi kíni dákun lérí kíni sí ìsìláàmù náà ni ẹ wá ń kó rọjò nánú bí. Láyé sùnà lábì máa lè wà máa ṣe mí. Kullu ma rama sulana hasibuna Allahu wa nabi. Hasibuna Allahu wa nabi. Ìsílẹ̀ mi sì bẹ̀rẹ̀ fún yín ni o kọ́ sàmánà yín ìdí kọ́ mi. Láwọn la ya'lamun. Wàláhì bẹ̀rẹ̀ fún yín. Díkò mi fa'innahum la ya'lamun. Náà mo wà yín bẹ̀rẹ̀ fún yín mo bá yín jẹ́ fílẹ̀. Dàpọ̀ èwo la lágbára. Bàbá fẹ́ sọ àdúrà ń jọ mi àwọn àdúrà tá a mọ̀ ṣe máa ń wọ Ọlọ́run mọ́sà sọ àbí tá a mara sọ àti ibi tá a mara sọ ń bọ̀ lọ mara sọ. Níbi ọ mara sọ. Àdúrà kádùrà ni sáàwé kọ́lọ́hún ọ̀sọ́. Sáàni kọ́lọ́hún bó sọ. Àmọ́kẹ́fẹ́ amara sọ àti ibò lẹ̀dá ti mara sọ. Ibò lẹ̀dá ti mara sọ wájú Ọlọ́run. Tọ́wọ́ Ọlọ́run bá fẹ́ bọ̀. Tọ́wọ́ Ọlọ́run bá fẹ́ bọ̀ ọ́. Wọ́n kó kéèsì kan wá sọ́dọ̀ mi kò tí wọ́n kó wá. Tọ́ wọ́n bìlí pé Ọlọ́run náà là á bẹ̀. Ń jẹun fúnra ẹ̀ nífa. Eegun lọ́kàn ha lọ́rùn báyìí. Ẹ márùn wọ́n ṣe operation. Eegun lọ sá síbẹ̀ bí skẹ́lẹ́tì báyìí lórí wọ́n àwọn tó gbé dó Nàìjíríà àwọn tó gbé lọ Paris pé ìṣèwé sábà bẹ́ẹ̀ náà ẹgbàá ọkọ̀ mọ̀ kú mú tọ́ àwa náà wọ Ọlọ́run láwa
àmọ́ máa ń gbọ́ tá a bá sọ fún yí gbọ́ ọba dáadáa ní máa gbọ́ á sọ yóò sì gbọ́ yóò dákun yóò ti jọ àwọn tí gbọ́ fún yóò ti máa wà náà lára kọ́lọ́hún tó la eégún nu èèyàn lè mú mi tí ó pa lé rí. ربنا ولا تحملنا ما لا طاقة لنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. mẹ́tẹ̀ẹ̀ta tó fi gbẹ̀yìn yìí ládùúà àsìkò mẹ́wàá gbẹ̀yìn ni ló wúlò àsìkò lè látòlù kádìrì ló wúlò èyí máa kéwù kọjá kọ́mọ́sàdúrà ọlọ́run tí ọgbà ti àná Ibrahim kò gbà súnmẹ́là lọ́wọ́ ẹ̀ gbogbo tá a bí lọ́mọ lọ́mọ gbà kan lọ́wọ́ wa bẹ́ẹ̀ kọ́ dákun ìwọ ọba àjọ náà lọ wà lérí àga lónìí o abíọ́ ni abíọ́ gbogbo tó fún wọn kálukú wa lọ́mọ gbà kankan dákun kọ́ gbà kò sí ní tó fẹ́ fi ṣe. ọ̀gá ló bẹ́ẹ̀lì wa ànábì wa mẹ́tẹ̀ẹ̀ta àwọn náà kọ́ wọn lọ ẹ̀sùn mẹ́wàá gbẹ̀yìn yìí tí mẹ́tẹ̀ẹ̀ta àwọn ó ti sẹ́ni bu ọjọ́ àmọ́ òṣìṣẹ́ mẹ́wàá gbẹ̀yìn yìí ó ní wọn lọ́wọ́ ọba واعف عنا واغفر لنا وارحمنا. ó ní foríjì wọ ọlọ́run fáfù àná wàgìfìrì lànà wàrà àmúná ẹni ọlọ́run bá foríjì ó yàtọ̀ fún àfù tó bá foríjì yẹn yóò tún sọ àmọ́ fún wo ti mójú kó mẹ́nu ọ ti gbàgbé ẹ̀ báyà mi fẹ́ sọ pa rẹ̀ mo ti àdé gbàgbé léyìn ẹ̀fọ́gẹ́tì ẹ̀. Rahamna. ó ní méjèèjì ni kò ṣe fún wa ẹ̀kẹta rẹ̀ ní wàá rẹ̀ amúná tó bá mójú kó fún wa tán tó foríjì wa kó tó wá kẹ́ wa. Anta Maulana. àlẹ́ lomi lẹ́yìn ìwọ ọlọ́run. Fansurina alal qawmil kafirin. àwọn ọ̀tẹ́ẹ̀sì tí ò ní já jèrè sí ọ wa ọlọ́run ràn wá ṣe lérí wọn. àwọn ọ̀tẹ́ẹ̀sì tó iṣẹ́ tà nẹ́bí fẹ́ wá ṣe láyé yìí. ọlọ́run ló ti wà nínú àtọ́rá bẹ́ẹ̀. Wàlẹ̀ ìjì. ó ti wà nínú ìjìlá bẹ́ẹ̀. Ya'muru bil ma'ruf wa yanharu 'anil munkari wa yuhillu lahum at-tayyibati wa yuharrimu 'alayhimul khaba'itha wa yada'u 'anhum ithrahum wal aghlala allati kanat 'alayhim fallazina amanu bihi wazzaru. àwọn amanu bihi ni Abdulsalam. Abdullahi ibn Salam amanu bihi nìyẹn. lẹ́yìn kọjá amanu bihi. wazzaru. àwọn azaru àwọn tí wọ́n rà nẹ́bì lọ́wọ́ nìyẹn. wa nasaru. wọ́n sì kún nípa. wattaba'u nura allazi unzila ma'ahu. wọ́n tẹ̀lé wọ́n lè tó sọ̀kalẹ̀. Ulaika parí ẹ̀. Ulaika humul muflihun. àwọn tó dé rè wọ́n tẹ̀lé mọ́lẹ̀ òun wá tìrí mọ́lẹ̀ ànábì. pé àmì tí wọ́n sọ pé ni yóò ní wọ́n rà pàmì náà ní èèyàn ò ní wáyé lọ́mọ ìyanu àmì ọwọ́ àsọtẹ́lẹ̀ ó sì wà lórí ẹ̀. èyàn ò ní wáyé lọ́mọ ìyanu àdéhùn àbí àsọtẹ́lẹ̀ yóò máa bẹ lórí rẹ̀. wàláhì àsọtẹ́lẹ̀ ó wà lórí rẹ̀. àsọtẹ́lẹ̀ yóò máa bẹ lórí ẹ̀. bọ́ba di ẹ̀ lè má gbà o. bọ́ba di ẹ̀ lè má gbà o àmọ́ yóò lásọtẹ́lẹ̀. yóò lásọtẹ́lẹ̀. bàtò ń wá rí ọ̀nàdà kó o tó gbà yí pé òun ni òun tẹ̀sí ẹ̀ òun ni wọ́n wá abdulhamid sani lọ́wọ́. nisailuka salasin la ya'lamuhunna illa nabiyyun. ìbéèrè mẹ́ta yìí kò sẹ́ni tó lè mọ̀ àfikọ́jà nàbì ni wọ́n mọ̀ béèrè mẹ́ta. ma awwalu ashrati sa'a. àpẹẹrẹ wo láàrin tá a fi mọ̀ pé alikiyamade. wa ma awwalu ta'amin yakuluhu ahlul janna. àwọn ọmọ àlìjẹ́nà tí wọ́n wá àlìjẹ́nà oúnjẹ òun ni wọ́n kọ́ téèstì. wa ma balu liwaladi yansihu ila abihi aw ila ummihi. ọmọ tá a bí báwo là á sí mẹni tó fẹ́ jọ ọ́nù ìyá àti bàbá. qala akhbarani bi Jibrilu hanifan. mẹ́tẹ̀ẹ̀ta yóò wá bí ànábì bóun ṣe Abdullahi Abdulsalam ṣe bí ànábì báyọ̀ lọ́ọ̀ ní òlè Jibril ló bá ń bá.
bàbá sọ mẹ́tẹ̀ẹ̀ta fún pé èsì àkọ́kọ́ ni èsì kejì ní èsì ẹ̀kẹta ni. قال أما أول أسرات الساعة فنار تشرهم من المشرق إلى المغرب. ọ̀nà tá a fi mọ̀ pásítọ̀ àlìkíyàmọ̀ ti dé òun ni pé kí ni. náírù iná. sọ̀bà pé ibùyọ oòrùn ni ibùwọ̀ oòrùn kí náà wá sẹ́yọ. من المشرق إلى المغرب. láti ibùyọ oòrùn lọ sí ibù oòrùn tó bá ti lè rí bẹ́ẹ̀ hàn aláma sáà ni. وأما أول طعام يأكله أهل الجنة. oúnjẹ tí wọ́n kọ́kọ́ tọ́wò tó bá dijọ́ gbéra kí àwọn ọmọ àlìjẹ́nà tó wà jẹ́nà tí wọ́n kọ́kọ́ tọ́wò mú báyìí. فسيادة كبد الحوت. ẹ̀dọ̀ ọ̀nù ẹja tí wọ́n bá pa ẹja tó wá yọ ẹ̀dọ̀ ọ̀nù ẹ̀ yóò wá dàbí kí wọ́n ti sè é wọn ò sì ti sè é orúlé ẹja àwọn lọ́lọ́ ní kó mú bí ìgbà tí wọ́n bọ́ ilẹ̀ yóò wá dùn ọlọ́run ni ẹ kọ́kọ́ tọ́ ìwò náà kẹ́ẹ̀ tó mọ́ wá jẹun ẹ̀dọ̀ ọ̀nù ẹja wọn ò kọ́ tọ́wò. وأما الولد إذا سبق معه الرجل مع المرأة يشبه الولد. Ànábì ọlẹ́lẹ̀kẹta tóbìnrin àtọkùnrin bá láṣepọ̀ tó apọ́kùnrin lọ́kọ́kọ́ wá bàbá lọ́mọ òun òjò tó apọ́bìnrin lọ́kọ́kọ́ wá ìyá ní ọjọ́ Ànábì fèsì mẹ́tẹ̀ẹ̀ta fún. قال أشهد أن لا إله إلا الله وأنك رسول الله. ẹni bá dúró ní mímọ̀ tó bá jẹ́ múmìnì bó ṣe gbọ́dọ̀ rí Abdullahi ibn Salam rí òun tó ọba ti rí òótọ́ mọ́ jìyàn mọ́. tó bá ti rí òótọ́ mọ́ jiyàn mọ́. tó bá ti rí òótọ́ tó wá ń sagídí pé tẹ́lẹ̀ ara rẹ̀ ni ọlọ́run ó sì làánà ẹ̀ yọ parẹ́. tó bá ti rí òótọ́ títí wá ń jiyàn pé torí ara rẹ̀ nú ni ọlọ́run bó làánà rẹ̀ yóò sì parẹ́. nígbà tó ti fún ní ìbéèrè mẹ́ta òun tó ti rí pọ́ páàsì ẹ̀ lẹ́ẹ̀kan náà. أشهد أن لا إله إلا الله ó jẹ́rìí pé ọ̀ṣọ́ba kan àfọlọ́hún. وأنك رسول الله. ìwọ yìí lọ́dọ̀ tèmi òjíṣẹ́ ọlọ́run ọba ni ọ́. ثم قال يا رسول الله إن اليهود قوم يجحدون. oníjẹ wa sọ kankan fọ sóra àwọn èèyàn mi tí mo jáde lára wọn èèyàn sáà mọ bí ó bìlọ́ǹgì sí. ẹgbẹ́ ẹnìkan bí wípé àbá mufti wàhálà yìí ti wá pọ̀ báyìí mo ní wàhálà pọ̀ níbi mo ti wà ní bá a ṣe máa ṣe nu wàhálà afẹ́ràn ìjàmbá pọ̀ díẹ̀ ẹ bá yá yọ padà yóò tutù. yóò tó padà wálẹ̀. bí náà bá ní tí ó jẹ mọ́ yọ mọ́ á jẹ rẹ̀. نرد كل بعدها إلا متجد ما تقول. wọ́n sọ wọ́n yẹ kó ṣe ọ́ lè mọ̀ ìtara ẹ̀kí ti máa rógun káwọn wá dúró pé níbo wọ́n lé àwọn arógun ta mọ́ àwọn ganan wọ́n wá yọ àké wọ́n yọ ọkọ wọ́n yá dà. النار تأكل بعدها إلا متجد ما تقول. wọ́n ní wọ́n fi lárí di àyà tún. للموقنين ìyá fúnṣì kún. أفلا تبصرون. wọ́n àti ti wà ń lẹ̀ adúrú ogun tí ṣe Ádámù rí láyé yìí ogun atóbájẹ lásọ ni àbáwọn ogun míì adúrú ogun tí wọ́n á rí láyé òun tí nǹkan kan ò ṣe wọ́n tí ò gbé wọn lọ ó tó wà sí fún wa yìí pé ọba tó bá àwọn ṣẹ́gun jọ́nà òkú o. lẹ́yìn tó ń fẹ́ dìde ogun lónìí bóun náà ṣe ṣẹ́gun tíjọ́ òun bẹ́ẹ̀ lọ́wọ́ yìí lọ́sẹ̀ tí wà náà. أنا قومي تجمعوا gbogbo eléyìí mú lẹ. لا أبالي بجمعه كل جمع مؤنث كل جمع مؤنث بالله سنة لا بمال ومنصب كل ما رام سلنا حسبنا الله والنبي حسبنا الله والنبي. àbá wa yá yìí gbígbọ́ àbá yìí káàgà tí a bá ní great man. آدم الإله. إن قومي تجمعوا وبقتل تحدثوا لو بالي بجمعه كل جمع مؤنث كل
جمع مؤنث ọ̀rẹ́ nàkó mi. Tájà ọ̀rẹ́ àwọn ó. àjọ mi wọ́n ń kójọ súrúsúrú. Wọ́n bí kọ́tìlì tàhádàsó. ọ̀rẹ́ wa ṣe kójọ wọn yìí kí wọ́n sọ̀rọ̀ délé rí. báwo láti wá sọ̀rọ̀ òkìkí báyìí. o ní sẹ́mọ̀ o. àtọ̀sán àtọ̀sán àtàlẹ́. tàhádàsó. àánú ọmọ àti ní pé sẹ́ẹ̀ni tẹ́ ẹ fẹ́ ràn ní. láwọn bá lè bèjàwó kòló jáwó mọ́ánàṣó kòló jáwó mọ́ánàṣó. ó ní tí wọ́n ń sọ̀rọ̀ lélẹ́ rí náà nù. báwo láti wá ti ta á dà sùn ọ̀nà wo láti wá gbà lórí rẹ̀. nánú bí láyé ìṣúná tàbí máàlì wà máa ṣe bẹ́ẹ̀ kòló máa rọ́ màṣúlànà àṣìbùnàláhù wà nàbí àṣìbùnàláhù wà nàbí. ó ní tàádà tuntun wọn ń sọ̀rọ̀ lélẹ́rí náà nù. Láwọn bá lè ó ní láwọn bá ní bìjáwó ìyàwó yìí séèyàn máa lọ́lọ́run kó tún bẹ̀rù. kò ló jáwọ́ mọ́ánàṣó. kéèyàn ọlọ́run kẹ́rù tún máa bá a. kọ̀ wá jẹ́ ẹlòmíì tọrọ òye á ní ológun pípọ̀ mọ́ náà nígbà òpólógùn ni wọ́n náà ló fi rò pé mi rí bí ìwọ èmi ò rí bí ìwọ yẹn èésùn lóru. láwùn bá alẹ́ bèjàwó kòló jáwó mọ́ánàṣó kòló jáwó mọ́ánàṣó. kó ló jáwé ìmọ̀ ànásù. ó ní gbogbo ìkọjọ ọ̀hún tábó ní ìrìnjà àlùdánù yìí. Kánà bí láì súná. láì pẹ̀lú ọlọ́run èyí tá a lò yìí. bíláì ìsúná. Dàmà bí láì súná. ó ní pẹ̀lú eléyìí tá a lò yìí tọ́nà ń ṣe wá yìí tẹ̀sí tí ì rí nǹkan kan. Lábì máa lè wà máa ṣe bẹ́ẹ̀. pẹ̀lú agbára tó ọlọ́run ní àṣírí ọlọ́run ní dún bẹ́ẹ̀. wàláhì ọlọ́run ní dún bẹ́ẹ̀. wàláhì ọlọ́run ní dún bẹ́ẹ̀. lẹ́yìn ọlọ́run náà ló tún bá ń bẹ̀. kúlù mọ́ rọ́ọ̀mà sólánà àṣìbọ̀nà Allahu wa nabi hasbunallahu wa nabi hasbunallahu wa nabi hasbunallahu wa nabi. ètò tí lójú jòdè ló ń bẹ ẹlẹ́kẹ̀wù àlùkùránì ń bẹ lórí yín àdìsí ń bẹ lórí yín kùránì ń bẹ lórí yín ẹni gbogbo kan ń bẹ lórí yín ẹsìn lẹ́ẹ̀rí náà wá rí èèyàn wá jáde wá pèrè lólóòsà ó lóun rí sí ọyìn. Antum tatluna al-kitaba fala taqilun. Atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba fala taqilun. ọyàn wo pè yín láfa kẹfọ bójú. Wallahi. nítorí ìbínú orí torí kéta ẹsìn di gèfèrí lọ ẹsìn mà sẹwàá kú gèfèrí ni sẹwàá rò pé ìtẹ̀ ń ṣe ìwọ́n díṣẹ́ ọlọ́run lọ́wọ́ abàdàn. dákun àyè yìí kéèyàn má rí lórí ọlọ́run kó má rí lórí ààrẹ kó wá rí tírẹ́tìn. bọ́lá bọ́bá àgbàtí tó bá da alákẹ́ ṣíṣe sí àdàmú kò dí ó dí. Wallahi. kò sì lè dá alákẹ́. ẹ wá múra lérí kankan níbi kíni dákun lérí kíni sí ìsìláàmù náà ni ẹ wá ń kó rọjò nánú bí. láyé sùdá lábì máa lè wà máa ṣe mí kúlù máa rọ́ máa sùlànà àṣìbùnà Allahu wa nabi àṣìbùnà Allahu wa nabi. ìsílẹ̀ mi sì bẹ̀rẹ̀ fún yín ni o kò sàmànà yín
ìdí kọ́ mi wáyé náà wò láyà lámú wàlá ìbẹ̀lẹ̀ fún yín قومي فإنهم لا wàlá iná ẹ̀ mọ̀ wáyé يعلمون ìbẹ̀lẹ̀ fún yín ìbáyíjà mo bá yín jẹ́ ẹ filẹ̀. إن اليهود قوم يجحدون حسبنا الله إن اليهود قوم يجحدون èmi mo ti yà lọ́nu. إن اليهود عبد الله بن سلام قال wọ́n sọ fún ànábì. إن اليهود wọ́n قومي ní mọ̀mọ́ Yahudi yẹn o mọ̀mọ́ Yahudi yẹn. قوم wọ́n بهت ní ara wọn mo ti wá. Hàn. ó ní ìjọ mi ni wọ́n ó ní àwọn Yahudi ń. قوم يجحدون ó ní wọ́n ẹ gbà wọn ò ní gbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó ní wọ́n mọ yẹn jà. فاسألوني ó ní Abdullahi bun Abdulsalam. اسألوني ó lọ béèrè lọ́wọ́ wọn pa mi kọ́kọ́ bí wọ́n ná èmi ọ̀ fara pamọ́ síbi kan Kọbula ó ní bí wọ́n pé ta ni Muhammad. قبل أن يعلموا بإسلام من عبد الله بن bí wọ́n pé ta سلام ni Muhammad ọmọ Abdullahi اسألوني Abdullahi bun Salam ó lọ òun ní sọ bẹ́ẹ̀ fún ànábì yí pé bí wọ́n pé ta ni Abdullahi بن سلام ó ní قبل bí wọ́n fara pamọ́ síbi kan. قبل أن يعلموا بإسلام bí wọ́n kó tó á mọ̀ pé kí wọ́n tó mọ̀ pé o ti gbà Islam lọ ọ fẹ́ kọ́ lọ bí wọ́n pé àwọn Yahudi ìwé wọ́n gbà kì í gbọ́ kì í gbà ní Yahudi. فجاءت اليهود فقال النبي صلى الله عليه وسلم alábi bá rí àwọn Yahudi ẹ bá sára mọ̀ sí wọn. أي رجل عبد الله بن سلام فيكم wọ́n ní wọ́n ẹnìkan ni wọ́n ní ta lẹ́ ń wá wọ́n ní ta ni عبد الله بن سلام فيكم wọ́n dákọ̀ ẹnìkan fún mi قالوا wọ́n bá dáhùn báyìí pé. خيرنا وابن خيرنا ha àfàgbà ló béèrè ni hairu náà ẹni tí fi lóore jù nínú wa ló béèrè ni وابن خيرنا ẹni rí ọmọ ẹni rí وأفضلنا وابن أفضلنا ẹni tí fi lọ́lá jù nínú wa ló béèrè ni ọmọ ẹni ọlá tún ni. فقال النبي صلى الله عليه وسلم Ànábì bá sọ fún wọn pé. أرأيتم إن أسلم عبد الله بن سلام wọ́n ní Abdullahi bin Salam tẹ́ mi ó sì gbà sílámù ó ti gbà fún mi o. قالوا wọ́n bá dáhùn pé. أعاذ الله من ذلك ọlọ́mọ́sà sọ wá mi èyí tó wí kò jẹ́ kò yí pé kò lè gbà. فعاد عليهم فقالوا مثل ذلك فخرج إليه عبد الله بن سلام Abdullahi bin Salam bá jáde فقال ọba sọ pé. أشهد أن لا إله إلا orúkọ الله jìnnà tó bá onímọ̀jẹ́ ìrìkì ọ̀sọ́ba káàfọ́ lọ́wọ́. وأن محمدا رسول ẹni الله tó wájú yìí Muhammad Rasulullah ojúṣe Ọlọ́run ọba ni. فقالوا wọ́n bá parùpọ̀ lẹ́ẹ̀kan náà. شرنا وابن شرنا ìlérí ibú ni ọ́ lónìí yìí ọ̀jẹ́ ni renu wa mọ́ tí a bá ní tala láburú nù wa tí fi láburú ju ìwọ ni. وأذلنا وابن أذلنا èyí sẹ́ni ọlá ẹni àbí kankan mọ́ tí a bá ta ni ní fi yẹpẹrẹ tí sọ̀kalẹ̀ ju ìwọ ni. وتناقصوه قال هذا كنت أخاف يا رسول الله Abdullahi بن سلام bin Salam ó ní tí ń páyà náà ni ń máa wá wo wérí ibu wọn tán àwọn Yahudi ibi àti wá lọ́nu Ọlọ́run wá dájú kan àti ẹ̀ ń wà mọ́ ńgbà tọ́lọ́run wá gbọ́rọ̀ wá. وإن ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل. Ọlọ́run ní abá. أولم يكن لهم آية. Ọlọ́run ní ulama bani Israel bí gbogbo àwọn aláìmọ̀kan yìí bá ti sáì mọ̀kan ẹ̀yin tẹ́ tún jẹ́ àfáànù wọn kò wáyé kẹ́ ẹ̀ mọ̀ pámìlì
kò yẹ kí ẹ mọ̀ pàmì mi ọlọ́run là nẹ́bì ẹ̀yìn àwọn tójó ní mímọ́ ọ̀jọ̀gbọ́n lọ́lọ́mọdájú ọ̀rọ̀ kọ ní fi ń já sí pé àwọn olùlíbàkíyà. lọ́wọ́lá kánà mìíràn ìkúrú ní mi kàbùlíkùn olùbákíyà tí yẹni àwọn àlìfàsáàdì fil ard. àwọn olùlíbàkíyà nìyẹn àwọn tí wọ́n ní foresight. yẹni àwọn tó ràn bí ọ̀rọ̀ òwò sí àwọn tọrọ yé àwọn tọrọ pẹ́sẹ́ tí wọ́n máa ń ṣe nínú ìjọ. yẹni àwọn àlìfàsáàdì fil ard. gbogbo tí bá jẹ́ bàjẹ́ wọn akọ́ lórí ilẹ̀ àwọn ọlọ́run. ilà kọ́lílà min bani anjayna minhum. واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين. olùbàkíyà la fẹ́ tú. olùbàkíyà tí. àwọn tó ní foresight wọ́n ń pè ní olùbàkíyà. inú tí ọba musemi ṣẹ́tù. inú tí ọba musemi ṣẹ́tù. àwọn olùbàkíyà gbọ́dọ̀ wà. àwọn olùbàkíyà gbọ́dọ̀ foresight gbọ́dọ̀ wà fẹ́ dà. àwọn foresight gbọ́dọ̀ wà fẹ́ dà. justice òótọ́ gbọ́dọ̀ wà fẹ́ dà. justice òótọ́ gbọ́dọ̀ wà fẹ́ dà. ìjọba òótọ́ gbọ́dọ̀ wà. ìjọba òótọ́ gbọ́dọ̀ wà. asadisu. tó ẹ̀kẹfà. àmùnà kọ́lá tààlà. ẹ̀kẹfà rẹ̀ ní pé tá a bá ní gbogbo márààrún yìí tá a kà fún wa yìí. tá a bá ní gbogbo márààrún tá a kà yìí. ẹ̀dá gbọ́dọ̀ lẹ́sìn tó belong sí. ẹ̀dá gbọ́dọ̀ lẹ́sìn alákọ̀ọ́kọ́ nù ni. lẹ́sìn tọ́lọ̀ ń fìwé báàkì ẹ̀. lẹ́sìn tọ́lọ̀ bá fìwé báàkì rẹ̀. ẹ̀dá gbọ́dọ̀ ní. ẹ̀dá gbọ́dọ̀ ní. ìjọba tí ó pàṣẹ ó gbọ́dọ̀ wà. ìjọba tí ó pàṣẹ ó gbọ́dọ̀ wà ẹlẹ́ẹ̀kejì. adilun shamilun. ìdájọ́ òótọ́ gbọ́dọ̀ wà. ìdájọ́ òótọ́ gbọ́dọ̀ wà. àrídùn yakisuru fiha sarwatu. ilé ọlọ́run tí mineral resources gbọ́dọ̀ jáde gbọ́dọ̀ wà. ilé ọlọ́run tó ní mineral resources gbọ́dọ̀ wà. àwọn tó ní foresight gbọ́dọ̀ wà. àwọn tó ní foresight ó gbọ́dọ̀ wà. ẹ̀kẹfà rẹ̀ ní amúnú. ẹ̀kẹfà rẹ̀ ó náà ní amúnú. ìta ń pè ní amúnú security ó gbọ́dọ̀ wà. ìta ń pè ní security ó gbọ́dọ̀ wà lẹ́lẹ́kẹfà rẹ̀. qala ta'ala ní amiyatil amni. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم وأمنا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات. àwọn الذين آمنوا منكم àwọn tí wọ́n gbà Ọlọ́run bá gbọ́ وعملوا الصالحات tí wọ́n ti ṣe. ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. Ọlọ́run á fi wọ́n jọ̀gá. a fi wọn sàrólé rẹ bá ti fà ń tó síwájú wọn sàrólé. وليمكنن لهم دينهم الذي ارتضى لهم. يمكنن لهم دينهم. amúnúnù. tá a bá kò rí mẹ́rin wọ́n fi wá ní kánú wàdúrà tá ànábì Ibrahim ṣe inú àdúrà mẹ́ta tó gbà tó bá fẹ́ mọ àmìyà amúnú. tó bá fẹ́ mọ pàtàkì tá ń pè ní security. kọ́kọ́ balẹ̀. kọ́kọ́ balẹ̀. àdúrà ànábì Ibrahim ó béèrè ó ṣàdúrà mẹ́ta wọ́n ní ká wo òye ṣàdúrà yẹn. wọ́n ní ká wo òye ṣàdúrà mẹ́ta tánà Ibrahim tó ṣe وهي yìí. منحصرة في هذه الآيات الآتية. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي
Ibrahim. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا. Nínú àdúrà mẹ́ta tá Ànábì Ibrahim tọrọ wọ́n ní tó kọ́kọ́ tọrọ gbàrà báyìí. اجعل هذا البلد آمنا. Security ló kọ́kọ́ béèrè fún Mákà. Security ìlànà Ibrahim kọ́kọ́ béèrè fún Mákà. Ọmọ pé gbogbo tókù tóun fẹ́ tọrọ òun tí ọba ti ṣe ń tà ń pè ní security kò lè work. Ọmọ pé gbogbo tókù tóun fẹ́ tọrọ ní tí ó bá ti sí security kò lè work. Ó ní wọ́n lọ́hùn ìlú Mákà اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد bá mi الأصنام. secure ìlú yìí bá mi ṣèlú yìí nílùú fọkànbalẹ̀ ìtọ́kọ̀ tọrọ nù ń bọ̀ tọrọ èyí wò tán lọ́sẹ̀sẹ̀ wá tọrọ káwọn ọmọ wọn má ya gèfèrí kí ẹ̀sìn ó nílẹ̀ ọ tọrọ security lọ́sẹ̀ gbọ́rọ̀ ẹ̀sìn wá pé àwọn ọmọ mi وبني أن نعبد الأصنام. èmi náà àtàwọn ọmọ mi gbé wa jìnnà tó sà má ṣe wá lẹ́ni tí ó ṣẹ̀ bọ̀. رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني. báwo ṣe wọ́n ti nu àwọn èèyàn lónìí wọ́n ti nu àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ní ẹni bá wá tẹ̀lé mi فإنه مني àwọn tèmi nù. ومن عصاني فإنك غفور ẹ bá sọ alẹ رحيم. tẹ̀lé mi tẹ tara ń bá yín sọ̀rọ̀ tọlọ́run tẹ bá ṣẹ̀ mí Ọlọ́run aláfẹríjì àfẹríjì wà lọ́dọ̀ Ọlọ́run. ربنا àdúrà kejì tó tọrọ nù. إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم. àdúrà ẹlẹ́kẹta nù. ìpè báwọn ọmọ mi wá ń tẹ́sìn ọ jẹ o. Àdúrà ẹlẹ́kẹta nù ni. báwọn ọmọ mi wá ń tí wọ́n jẹ o. Báwọn ọmọ mi wá tí wọ́n nínú jẹ́. ẹ̀kọ́ ọ̀rọ̀ security aṣọ àmọ́ nínú ẹ̀kọ́ tó wà ń bẹ àti tí yẹn bá pọ̀ lọ́hùn dá sí ni máa dá sí. Inú ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ ni pé àṣetẹ́yìn bá pọ̀ Ọlọ́run dá sí ni máa ń dá sí. Ọlọ́run kú yanjú ẹ̀. Ọlọ́run kú yanjú ẹ̀. ọwọ́ aṣọ ọ̀dọ̀ba tí ò níṣẹ́. Àwọn asọ́bọ̀ tí ò ní sẹ́ tiẹ̀ ni ó máa ràn. ò ní gbẹ́nu ti Ó ní gbẹ́nu ti ní. ọbẹ̀ ni Ọbẹ̀ ni. àwọn tí wọ́n jù wá lọ ni wọ́n ń bẹ yìí. Àwọn tó jù wá lọ ni wọ́n ń bẹ إني yìí. أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم. àwọn ọmọ mi ibi mo fẹ́ fi wọ́n sí yìí aṣálẹ̀ ni ilẹ̀ oko ni dẹ́sàtì ni kò sí tí wọ́n jẹ tí wọ́n mú bẹ́ẹ̀ àmọ́ lẹ́gbẹ̀ẹ́ léèrè Ọlọ́run ni mo fẹ́ fi torí ẹ̀sìn wọn fẹ́ yìn wọ́n nù fún o. ربنا ليقيموا ọjà الصلاة wọn lẹ̀ nítorí kí wọ́n lè gbẹ́sìn rẹ tóbi ni kí wọ́n gbé ìga ni wọ́n gbé dúró ni. فاجعل أفئدة من الناس تهوي إليهم. bá a sọ ẹ̀mí àwọn èèyàn mẹ́yà yìí. Bá ń sọ ẹ̀mí àwọn èèyàn mọ́yà yìí. àfòhídàtà mi من nà ná الناس تهوي إليهم. àfòhídà. Ẹ̀mí àwọn èèyàn. ẹ̀mí àwọn èèyàn kọ́ àfòhídà lórí. wọ́n bá sẹ̀mí wọn máa kún kó nǹkan wá ní kí kọ́kàn sẹ̀mí wọn má bẹ̀ látàn kó máa. وارزقه من الثمرات لعلهم يشكرون. káwọn èèyàn máa wá wìtìwìtì wọ́n máa kó wá wọ́n máa san bta ó ní ìwò nìkan wá ní tó wọ́n jẹ wàrísík. وارزقه من الثمرات. mineral resources. Minerals resources. nínú ilẹ̀ yìí jẹ́ kí wọ́n rí ní tí yóò jẹ́ mineral resources. لعلهم يشكرون. àdúrà nàbí Ibrahim òun ló di epo Àdúrà náà Ibrahim wọn ló di epo. fún wọn Fún wọn bẹ́ẹ̀. lórí kúdú ọ̀dí pé wọ́n ní nǹkan àlùmọ́nì wọ́n ní góòdì wọ́n ní gbogbo rẹ̀ àdúrà àjọ kìíní wọn náà ni. Àdúrà ọjọ́ kìíní náà ló di gbogbo ẹ̀ náà ní góòdì wọ́n ní gbogbo wá ẹ̀ nínú wa bàbá bẹ́ẹ̀. tó bí mi ọdún tí wọ́n lọ Mọ́kà wọ́n lọ́dún táwọn lọ Mọ́kà ọdún tí wọ́n fẹsẹ̀ ẹ̀ nìlọ ní ọdún kan làwọn lò oṣù mẹ́fà lálọ oṣù mẹ́fà lábọ̀ wọ́n wá lọ́dún nì bẹ̀tìlátìkì yìí wọ̀n èèmọ́ kì í ga wọ́n kàn ṣe bí ẹnu ọ̀nà báyìí sí ni wọ́n àwọn èèyàn àwọn ń wọbẹ̀ lọ́dún náà láti yan náfìlà wọ́n ní báwọn ti wá débẹ̀ táwọn sì múra táwọn awọ bẹ̀tìlátìkì táwọn wá yan náfìlà wọ́lọ́hún ilé rẹ̀ tí mo wá yìí mo fi ànábì Ibrahim yìí bí ọ bó o ṣe ṣe súnmẹ́là fún un tọ́gbẹ̀yìn tẹ́yìn ṣe sàwọn ọmọ mi bẹ́ẹ̀ o wọ́n bá ń sin wọn lákùkọ ni o
mọ̀ sí wọn láyé tí ó jẹ́ oúnjẹ àkùkọ o ẹnu wọn mo ti gbọ́ ní Yorùbá ni àkùkọ ní kó sí wọn káwọn ọmọ agbáyán mi àdúrà tó ti parí lẹ́yìn kan máa lóun dààmú kádàrá àwọn lónìí dààmú kádàrá lónìí wọ́n ti parí ẹ̀ látàná ni. nànú bí ńlá èhezọ́nà láàbì máa lẹ̀ wà máa ṣe bẹ́ẹ̀ kọ́lù máa rọ̀ mẹ́sùlùmí àṣìbùnà lọ́wọ́ wà nàbí àṣìbùnà lọ́wọ́ wà nàbí. ó ti parí. wọ́n ti parí ẹ̀ látàná. bẹ́ẹ̀ dé Ìlọrin bí máa ń kàtà lọ nínú àwọn tí wọ́n ti lọ ní àwọn ńláńlá láwọn àfa sánsan tí bọ́lọ́hún sọ tí sì gbọ́ níbo ni wọ́n fẹ́ yọ ọwọ́ sí Basaro Adangba sílẹ̀ kò sí yẹ kó gbogbo àwọn tí wọ́n mọ̀ ká lónìí pé wàlíì ni ọmọ ẹ̀yìn wọn ni wọ́n o bí ẹsẹ̀ wọn bọ́ wájú tààrà àwọn sí Basaro Adangba ẹsẹ̀ wọn léyìn bọ́ wájú gidigidi ni o. ó wá ní sẹ́wọ́ bàbá mi wọn láfẹ́ kọ́ abẹ́ ọkùnrin bàbá wa yìí lọ́wọ́ fi ṣe bí ọmọ ẹ̀ bàbá ni wọ́n wá dìde ládàmbá yóò sì wá wọn wá tó bá ti dé aago 3:00 sí 4 ní mọ̀lẹ́ wà kan lẹ̀kùn báyìí àwọn ti dọ́wọ́ wọn mà wọ́n sì lẹ̀kùn yóò ní àjọ kí ìpàkà lọ àwọn wà lórí àdàmbá wọn ní jẹ́ ọdẹ kan bá mẹ́ báyìí àwọn wà jòkó ìbẹ̀rù àwọn àsọ̀rọ̀ tásùbò fi tó yóò máa sọ àwọn mẹ́sàn-án ọ̀rọ̀ bàbá ní bí bàbá ń sọ̀rọ̀ ẹ̀ fún mi bàbá ní jọ́ tí a lóyún rẹ̀ àmọ́ pé a lóyún rẹ̀ ọkọ sọ fún mi wípé ẹlẹ́ àti lóyún alẹ́ ìlà o wọ́n pàtó àwọn adìrí padà wá ní àfàsọ báyìí àrùn ní ìrìnsẹ̀ kan àládà mi nìyí táwọn obìnrin táwọn ìyájọ́ ti ń pè lálàdà nìkan oṣù àwọn ní òṣèré bá jiyàn bí òrí kò ní wí bàbá ní kò pẹ́ bí òjò oṣù kan lọ ní kò bá yọ níbo ilé ti wá àwọn náà dọ́dọ̀ rẹ̀ wá rẹ́rìn ṣé mo fọ bàbá ní sọ́hárì mọ̀ tí mo rí súlẹ̀ mọ́ ní náà sórí bí bá a ṣe ń bí ọba yà bí ọmọ júmọ́ máa ní tọ́ bí lè bá ti mọ́ ń lọ sọ fáfá aago mẹ́rin ló dé ìdájí ló dé àwọn ní mo ní bí ọmọ mọ́ ìyá ọmọ mo ti rá mi ọ̀rẹ́ mi ti rí bá ń gbé èrò lónìí. فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم. àwọn táwọn ìsánsá ni wọ́n o. àwọn táwọn ìsánsá ni àwọn wọ́n. yóò tún máa tọwọ́ bọ̀ yàn lẹ́nu yóò fẹ́ dàbí pé yàn ṣe fáàrí àṣerédé bíi wàláyé àṣerédé bẹ́ẹ̀. àwọn tí nǹkan dá lójú wọ́n á nídìí Ọlọ́run fẹ́ díjì wọn wọ́n á níjọ́ tí wọ́n bí bàbá aṣèṣìdí kọ́ lọ́yìn láti àbúrì lọ. wọ́n náà fà bá dé àfàgbà ìṣẹ̀ṣẹ̀ kú ni àfọ̀kígbà ìṣẹ̀ṣẹ̀ kú ni àwọn afẹ́ sọ ló kọ àfàgbà dùn ò ní sọ bàbá mi lóde hùn bàbá tó bí ṣe Basaro Adangba níjà Abubakar Siddiq sẹ́rí iná aṣọ àfáà ni wọ́n ẹgbẹ́ sọ ní Abubakar lọ́nà òṣèlú àfáà ńláńlá ìwọ wá sọ fún mi bàbá yìí pé àbúrò ìdè sáfà o. kó sọ. wàá sọ wò. àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí kọ̀nfàmù ni wọ́n. àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí kọ̀nfàmù ni wọ́n. wọn ò sì lè tán lẹ̀. bẹ́ẹ̀ lọ wọ́n fàró lélẹ̀. wọ́n fàró lélẹ̀ ni. wàláì wọ́n fi àró lélẹ̀ o. wọ́n fi àrólé wọ́n fi lẹ̀. àfẹnijú bá ń dùn. àfẹnitójú bá ń dùn ni tọkàn rẹ ti fọ́. Garawi. كذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما تم على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك حكيم عليم حكيم لقد كان في يوسف وإخوته آيات للسائلين
sahili. hayatul sahili. لقد كان في يوسف وإخوته آيات للسائلين. Anabi Ibrahim. الإسلام والتناسل والدين النصيحة. الإسلام والتناسل والدين النصيحة. Adúlọ́ tọrọ ni Ibrahim tọrọ ni. Ní àsìkántú mi zurriyati biwadi ní Bẹ́ẹ̀ni kọ́ìrì sì sí sára sọ́rọ̀ yìí. ní dábẹ́ ìtẹ̀kárímù àrọ̀. Ó ní lọ Ọlọ́run mo fẹ́ fún àwọn ọmọ mi mo fẹ́ fi wọ́n lẹ̀ sí desert ibi tí o síbi kan dákun bá ń rọ kó ń jẹ wá bá wọn. Rabbana ní òkè mọ̀ sọ̀láàdá. Bá ń rọ àánú wá bá wọn. Bá mi nítorí mo fi wọ́n lẹ̀ torí rẹ náà mi fi wọ́n lẹ̀ kì í ṣe torí kankan kó fi lè gbẹ́sìn yìí yá. Fàjálì àfún ìdàtà mìíràn náà sí táwí ilẹ̀. Táwí ilé yìí Ọlọ́run ti rọ kẹ̀kẹ́ wọn wàláyé ọ̀rọ̀ kan rẹ̀ lọ bá wọn ìyẹn béèrè ẹ̀ ní. èèyàn ń béèrè rẹ̀ ní. wá ní dùn mí bàbá mi náà lọ sọ bẹ́ẹ̀. Radiyallahu ta'ala anhu. ọdún tó a jáde Markaz mọ́ra rí mílíà ní Libya àtọ̀rẹ́ mi kan mo á fẹ́ lọ Libya. bàbá lọ́dà wọ́n yọ̀dá fún wa mọ́ bó o ṣe ń wá ẹ̀sìn yìí ọba wa ń tẹ̀sìn ọ̀jẹ̀ nítorí tó o bá dé àsìkò tó jíṣẹ́ Ọlọ́run kọ́ mọ́ máa jíṣẹ́ ara rẹ̀ bébí bá pọ̀ kà máa wí kú yìí ni o ò ní lè jíṣẹ́ Ọlọ́run mọ́ wọ́n máa rà ọ́ mo ní báwo ìtẹ́sìn ọ̀jẹ̀ mi ni kí á lẹ́sìn ọ̀jẹ̀ mi ni àfa àdáńgbá wọn bá tún gbẹkún ọlọmọsà káfá káfá mi yanjú ó sì yanjú mi kó tó lọ́dọ̀ Ọlọ́run. La ilaha illallah. ẹnu wọn mo ti wọn ṣe sásájọ ẹ̀dá lówó ni àwọn èsì ìpa ànábì àsájọ ẹ̀dá wọn máa ń pè wọn ní sásájọ ẹ̀dá lówó ni ṣe bọ́ọ̀lù ń rọ àwọn ẹ̀dá rẹ fún ni. ọbẹ̀ Ọlọ́run ní kọ́rọ̀ ayé fún ọ gbé kọ́rọ̀ àwọn ẹ̀dá fún ọ ọ̀nà tọ́tọ́ ni wọn á ní ma lọ sa Suratu Taha ọ wá jẹ 4,444 agbára tí wàá ń jọ náà mo bá wọ Taha mo parí Taha wàláhì ó pé wọ́n ti parí ẹ wọ́n ní òṣèlú òun kì í tán kí á tún ṣe bàbá wọn lọ wà Al-Qur'ani kọ́ wá rí pé òun kì í kọ́ ọmọ ká kó kì í kọ́ pa kọ́ wájú pípa 66 ọdún mẹ́ta mi ṣe ó tún pé asán ló pé ni. èrè kọ́. èyí wàá jẹ́ oògùn abẹ́nìkan wò tí wàá nígbà pé bá a gba èyí tó lòun ó ti tó àmọ́ pé yóò yọ tó bá wọn. àmọ́ pé yóò yọ tó bá bá ń gbé ó ti ta yòókù ọdún fà má dà bàrà wí. Dhalika fadlullahi yutihi man yasha. Dhalika fadlullahi yutihi man yasha ọlátọ́rọ̀ ń fẹ́ ni tó bá fẹ́ ni náà. Yutihi man yasha. ẹ bá fẹ́ padà níbi tí o sì ẹ mẹ́jà dọ̀tí àwọn àfáwà gan mọ́ bàbá ń polówó oògùn ó náà àfáwà náà wọ́n kọ́ wa wọ́n gbà pé táwọn àfáwà náà ṣe tí wọ́n fi dè yẹn nú. bẹ́ẹ̀ bá lóògùn la ṣe débi àwọn ilé àfáwà ṣe tó fi dà bó ṣe dà àwọn kéwọn lóògùn ṣe Ádámù ṣe tó fi dàbí àbíṣe Ọlọ́run. mẹ́jà dọ̀tí àwọn mo fi kọ́ wa tí mo fi lé wa lọ́wọ́ tó fi kọ́ àti máa polówó ẹ̀ àwọn ọmọ bàbá wa táwọn máa polówó Ọlọ́run paná adébọ̀ rẹ rọ́ọ̀dẹ bíjẹ́ àṣetánì ilẹ̀ yìí náà lẹ́tún kóná mẹ́bọ kó gbé tún náà nẹ́bí bá a ṣe bá táwọn bàbá máa tọrọ nu wọn lọ́nà paná adébọ̀ rẹ kọ́ rẹ bíjẹ́ alẹ́ kó gbé tún náà nẹ́bí bá a ṣe bá ṣe ṣe wà lẹ́nu onílẹ̀ tún kóná mẹ́bọ lẹ́kóná bá ṣetánì wàá lè dá fún yẹn mọ́ ni ọmọ tó ti kàwé tó ti níláárí tó ní pálí lọ́wọ́ ti ń gba owó gidi dákun ọmọ kéékèèké kí ló wá jẹ tó fi dá fún wọn ní tí gbólógún jẹ ní fi lọ kíni ní fi lẹgbẹ tọba rẹnìkan tó lẹnìkan ṣe nǹkan kan ọmọ náà bẹ ni gbogbo tí ń dákọ òun ó ti mà pé nǹkan kan jẹ bẹ́ẹ̀. Inni askantu min suriyati
ودين غير زلزال عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع nígbà fẹ́ ló الدعاء lẹ́nu pé àdúrà tí Ibrahim tọrọ títọ́ kọ́kọ́ fi sí di àdúrà ní security ọmọ pé tí ọba sí amúnú tá à ń pè security gbogbo ọlọ́run jẹ́ àwọn ọmọ mi orí tí wọ́n jẹ ọlọ́run kó ti gbá kọ́sà o kò lè ṣẹ́. ó tún mọ̀ pé tí o bá sí security gbogbo àwọn ọmọ mi kó jẹ báyìí wọ́n jẹ báyìí kò ní kọ́ńtì sẹ́. tó bá fọkàn balẹ̀ inú ilé tó fọkàn balẹ̀ ìlú tó fọkàn balẹ̀ tọkàn ti balẹ̀ tán lọ́jọ́ ọ̀tá. ìlú tọkàn ti fa ọkàn balẹ̀ ilé tọkàn ti fọkàn balẹ̀ náà lọ́jọ́ ó tà ń ọ̀ bẹ́ẹ̀. security ni wọ́n tírèsì lọ sí pé àtàyòsò ayé sílmi ní pé a gbọ́dọ̀ wọ́nà bá ṣe gbégbé àlàáfíà. معناه أن يعيش الناس معا بسلام وتفاهم رغم اختلافاتهم. a gbọ́dọ̀ wọ́nà bá ṣe gbégbé sí àlàáfíà láàrin ara wa tòun ti kódà bó jẹ́ gbédè wọ̀ jọra wa gbédè wáyà lọ́tọ̀ọ̀tọ̀ káwa bá ṣe gbégbé sí àlàáfíà. لذلك يدعو الإسلام إلى هذا التحيز في قوله تعالى. ẹ̀sìn wa yìí fi pè wá lọ síbi báwo la ṣe fẹ́ gbégbé sí àlàáfíà láàrin ara wa torí kí security ọlẹ́wà nínú gbólóhùn ọlọ́run bá ti ń sọ báyìí. ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم. واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. من آياته inú àmì wọn ọlọ́run. خلق السماوات والأرض òun dá sánmà àtìlẹ̀ fún yín. واختلاف ألسنتكم ìtìláfù àdìsínátìkùn fúnra mi ni mo ní kí àwọn yìí ọmọ jọra wọn. وألوانكم fúnra mi ni mo ní kọ́lọ̀ yìí ọmọ jọra wọn. إن في ذلك لآيات للعالمين. kọ́lọ̀ ò sì jọra wọn táwọn ọ̀jọ̀ra wọn ni kò pé ká má jọ gbégbé sí àlàáfíà àwa bá a ti fẹ́ máléjì ara wa ni òun tààyís. السالمين. tó inú ẹ̀ bẹ́ẹ̀ الإحسان إلى الغير òun wá ní pé àlìsánù làlùkẹ́ yìí inú kí àlàáfíà ó lè jọba kí security ó lè wà ló fi jẹ́ pé ẹni tí èsì ẹlẹ́sìn wa نحسن إليهم a gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn. قال تعالى ìṣe dáadáa sí wọn òun ní ìsìn yẹn wá pín sí méjì níbi gbólóhùn níbi ọ̀rọ̀ sísọ ká ṣe dáadáa ibi ìwà ká ṣe dáadáa ibi gbólóhùn òun ní ìdíwù látàbílì rọ̀bíkà bìlì الحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. ọlọ́run tó bá fẹ́ bá wọn jiyàn lọ́nà tó dáa tòun ti bẹ́ sí òun ṣe jọ pa yín pọ̀ tí wọn jẹ́ lẹ́sìn rẹ bá wọn jiyàn lọ́nà tó dáa inú ẹ̀ náà wá ní tiwa ìwà nípa ẹni tí ò kógun jà yín ẹ má kógun jà á. لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين. ọlọ́run ní nǹkan fún yín a ti máa ń lọ́pọ̀lọpọ̀ gbà nǹkan fún yín pé kẹ́ ẹ má bá wọn ṣe. عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم. àwọn tó dájú pé wọn ò kọ̀ fún yín wọn ò lé yín jáde lé wọn ò sì bá yín jà wọn ò ní ẹ má ṣẹ̀sìn yín ọlọ́run ní nǹkan fún yín o. أن تبروهم وتقسطوا ṣe dáadáa ẹnu wọn إليهم. dópin dáadáa à ń tàbàrú yẹn àwọn afáfẹ́ gan àfẹ́ lọ́bẹ̀ wọn ni
ìṣe dáadáa àwọn kóra àwọn ò fara sí ẹ ṣe dáadáa sí wọn fún àwọn tó bá jẹ́ lẹ́sìn kejì ìwé ṣe lẹ́sìn yìí àmọ́ wọn ò kógun jà yín. وتقسطوا إليهم ẹ sì ṣe déédéé láàrin wọn. إن الله يحب المقسطين. ọlọ́run fẹ́ràn ọgbẹ́ ẹ̀dá tí bá ṣe déédéé kí síkírítì olúwa ni wọn bá yẹ tó tọ́ ọba torí pé kì í jẹ́ lẹ́sìn rẹ tó ọba yàn jẹ àní jòkó àlàáfíà nínú ẹ̀ bẹ́ẹ̀. أريد الاعتقاد. òun nípa ẹ̀ fọ́ọ̀sì yẹn gbà sílámù ẹjọ́ ní fírídọ́ọ̀mù nípa ìmánì fílẹ̀ kó ní fírídọ́ọ̀mù الإسلام yọ لا tọkàn rẹ̀ wá jẹ́ kó wù má fọ́ọ̀sì ẹ̀ má jẹba má kógun jà. لا يرغم أحدا للدخول في الدين لذلك قال لا إكراه في الدين قد تبين الرشد من الغي. ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. láfàṣẹ ọlọ́run nílá لا إكراه في kò sí الدين tí ń jẹ́jẹ́ nípa inú ẹ̀sìn wa yìí ìsìlámù yìí ṣe tí wọ́n polówó قد تبين الرشد من الغي. tabayyana رشد rushdu من الغي. ìmọ̀nà kan tó fojú hàn ni من الغي. ọ̀yàtọ̀ fọ́nà àánú kọ́ wa náà fọ́ọ̀sì yàn káyọ̀ pé torí pé mo ní ọgbẹ́sì kọgbà sílámù ló fi kógun jà kò ní sí jòkó àlàáfíà a gbọ́dọ̀ wá jòkó àlàáfíà inú ẹ̀ ni wọ́n fi wọ́ọ̀nù anabi Muhammad sallallahu alaihi wasallam ló fi wọ́ọ̀nù àwọn sàhábà rẹ̀ ipe ẹ má torí gẹ̀nímà àbí torí kẹ̀kẹ́ hatred kó ètè yẹn kò sídìí kan irú ẹ̀ láyà Al-Qur'ani tí ń sọ Suratu Nisa. يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا. يا أيها الذين آمنوا gbèmí ọlọ́wọ́ ọba gbọ́. إذا ضربتم في سبيل tẹ́ ẹ الله bá ń lọ tẹ́ ń lọ jagun tẹ́ ń lọ sójú ọ̀nà ọlọ́wọ́ ọba ẹ̀ ń lọ lérí ilẹ̀. فتبينوا ẹ̀tàn finifini ẹ wádìí dáadáa o. ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا. gbogbo àwọn tó fi ọlà kí yín wọ́n fọlà pàdé yín wọn ò fìjà pàdé yín nítorí pé ẹ wàá sọ wọn di ìlérí kẹ́ ẹ lè jẹ ẹni tí ń bẹ lọ́wọ́ wọn lógún kẹ́ ẹ pa wọn. تبتغون عرض الحياة الدنيا. kẹ́ ẹ sọ pé wọ́n yé ṣe mùmíní lásìkò mùmíní ẹ̀rọ nípa mọ̀nàfíì kí ni jàre la ilaha illallah kí ni ti tiẹ́ ní àbí tọ́lọ́hún. تبتغون عرض الحياة الدنيا. ọdún tó dájú pé ẹ̀ fi ń wá yòròyòrò ayé ẹ̀ kàn fẹ́ jẹ dúkìá wọn ni. فعند الله مغانم كثيرة. ọlọ́ni tẹ̀ bá jẹ́ yíwùn kẹ́ gba dúkìá wọn ọmọgánì mọ̀kẹ́síra àwọn tá à ń pè lérè ọ̀rọ̀ nǹkan ọ̀pọ̀ lọ́dọ̀ ọlọ́run. كذلك كنتم من قبل فمن الله عليكم. ọlọ́ni sẹ́yìn náà dáa ju wọn lọ ni. bẹ́yìn náà ṣe rí lánàá nù gèfè nílẹ̀ yìí náà lánàá ẹ̀ gbà. فتبينوا. tó wá ṣàánú yín kí n tó wá fọ̀nà mẹ́yìn kí n tó rọ ọkàn yín fún Islam kó tó wá di kẹ́ gbà Islam tó bá yànù ọlọ́ni ẹ wádìí. إن الله كان بما تعملون خبيرا. nínú ẹ̀ ni inú ẹ̀ bẹ́ẹ̀ Ata Yusuf Salimi. òun ni yí pé Ata Yusuf Salimi. Yuhadi latarufi. òun ló fẹ́ di pé alátìmọ̀ra wa alátìbára wa ṣe Al-Qur'ani fi sọ yí pé. Ya ayyuhan nasu inna khalaqnakum min dhakarin wa unsa. وجعلناكم شعوبا
أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. يا أيها الناس wọ́n ní mo pè yín èèyàn. إنا خلقناكم من ذكر وأنثى mo dá yín látara akọ àtabo ni. وجعلناكم شعوبا وقبائل لتعارفوا kẹ́ ẹ lè jọ ṣe ìtàsọ̀rọ̀kù ẹ jọ ṣe ẹ kúnra yín lọ́wọ́ ìtẹ̀yìn níbi àwọn eléyìí ò ní ní ìtẹ̀yìn ní kọ́ńtìrì yìí àwọn eléyìí ò ní ní ìtàwọn eléyìí máa ibi kẹ́ ẹ bára yín ṣe ni lẹ́ẹ̀fì lè rírì lẹ́ẹ̀fì lè ráǹfààní àmọ́ kẹ́ ẹ lọ́ta lẹ́ bára yín ṣe kò ní í sí fọkànbalẹ̀ kò sì ní í sí tá à ń pè ní security amúnú tá a bá fẹ́ security ọ wà àfi kọ́ jẹ́ ká wọ́nà bá ṣe bára wa gbé ní kíni lálàáfíà ọmọ nínú tààrà fún iná akẹ́wàkọ̀ ìdálà ẹ̀ àtikọ́kùn. وبحمده سبحان الله